A kú dédé àsìkò yìí, a kú kó lè dáa. Ọjọ́ ajé lónìí, ajé yóò fi lé wa ṣe bùgbé láṣẹ Lédùà. Àmín, ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa. Ìròyìn Fẹ́lifẹ́li TV lónìí fún mi, Adénúgà ni oníròyìn. Síwájú kó tó di wípé ẹ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé, a ó máa tẹ̀síwájú nínú ìròyìn wa. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí láti lè mú àyípadà ìgbà ọ̀tun bá ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jù àwọn ọmọ tí wọn ò relé ìwé, èyí tí àwọn òbí wọn ò ní ipá àti agbára láti lè rán wọn nílé ìwé tó jẹ́ wípé ààbọ̀ ẹ̀kọ́ ni wọ́n ní, yálà ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàbí girama ni. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí mọ́ o, bá a bá ti débi iṣẹ́ ṣíṣe láṣẹ, wípé ọmọ tí ó bá jẹ́ àṣàmú kékeré ni ó yẹ kó ti ṣẹnu ṣámúṣámú o. Ó nípa láti lè jẹ́ kí àwọn ọmọdé ọ̀hún kí wọ́n lè ṣẹnu ṣámúṣámú ní ètò ẹ̀kọ́ o. Wọ́n ti ṣetán láti ṣe ìrànlọ́wọ́ àtìlẹ́yìn tó lọ́rìn fún gbogbo àwọn ọmọ eléyìí tí wọ́n ka ààbọ̀ ẹ̀kọ́ láti padà síléèwé kí wọ́n lè ní ẹ̀kúnrẹ́rẹ́ o nípa ìmọ̀ ẹ̀kọ́ òde òní. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu alákòóso kékeré fún ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ọ̀jọ̀gbọ́n Tanko Yusuf Sununu tó gbé ọ̀rọ̀ ọ̀hún léde níbi ètò kan èyí tó wáyé nílùú Láfíà nílé iṣẹ́ àwọn àjọ tó rí sí ìdánwò àṣekágbá nílé ẹ̀kọ́ girama ti NECO èyí tó wà nílùú Láfíà. Níbẹ̀ ni ló ti sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé ààrẹ Tinubu ló ti buwọ́lù àwọn ètò kan pẹ̀lú owó tùlùtùlù kan èyí tí ó ṣe àtìlẹ́yìn fún àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jáde kúrò nílé ìwé tí wọ́n ka ààbọ̀ ẹ̀kọ́ láti lè padà sílé ẹ̀kọ́ ọ̀hún kí wọ́n ní ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ lórí ẹ̀kọ́ àti ọ̀nà àbáyọ sí ohun tí wọ́n fẹ́ jẹ́ o lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága ní àríwá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Saliu Lukman, òun mà ló ti sọ̀rọ̀ kan bóde wípé pẹ̀lú bí àwọn ọ̀jọ̀gbọ́n ògbóǹtarìgì ògbúnágbòǹgbò lóṣèlú ṣe ń bẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà, ó ní àìní ọ̀rọ̀ eléyìí tí ó máa jẹ́ ọ̀rọ̀ ìtùnú àsọyépọ̀ láàrin wọn, òun ló ń fa fàákàjà kí oníkálukú kó rìnrìn tirẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní bí wọ́n bá lè fọwọ́sowọ́pọ̀ kí wọ́n fi oríkorí fi kùlùkù láti lè fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n darapọ̀ sínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo, ó ní wọn yóò lé ààrẹ Tinubu o kúrò lórí àga àléfà nínú ètò ìbò ọdún 2027 èyí tó ń bọ̀ lọ́nà yìí. Ọ̀gbẹ́ni Saliu Lukman tó ti fìgbà kan jẹ́ igbákejì alága ẹgbẹ́ òṣèlú APC tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà, tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́ báyìí, òun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé àfi bàbá parọ́ tanra wa ni. Ó ní ètò ìṣèjọba ààrẹ Tinubu ó ní kò so èso rere kankan bí tí hùn kó kéré mọ́tò fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí òun ò sí nídìí ìwà ìbàjẹ́, bẹ́ẹ̀ sì ni òun ò lè bá wọn máa pọ́n jẹ̀bẹ̀ lákìsà. Ó ní bá a bá wo Atiku Abubakar, Peter Obi, Rabiu Kwankwaso, igbákejì ààrẹ àná, ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò, ọ̀jọ̀gbọ́n eléyìí tí í ṣe igbákejì ààrẹ àná yìí, èyí tó ṣe àpèjúwe rẹ̀ bẹ́ẹ̀ tí ó ní òye tó kún dáadáa. Bákan náà ọ̀mọ̀wé Káyọ̀dé Fáyẹmí kò ṣàmẹ́nubà sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, Malam Nasiru El-Rufai, ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ó ní àwọn wọ̀nyí ló yẹ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti lè wà nínú ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo, kí wọ́n sì fi òótọ́ kan fi bára wọn ṣe pọ̀ láti lè lé ààrẹ Tinubu kúrò lórí àléfà pẹ̀lú ètò ìbò lọ́dún 2027. Saliu Lukman tó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC ní láti ìgbà tí Tinubu ti dé orí àléfà alẹ̀ yìí, lẹ́kọ̀ọ́ ti ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, bẹ́ẹ̀ sì ni ènìyàn ò fọhùn bí ènìyàn mọ́. Olóhun gbogbo lónira àti jẹ àti mu, òun ló di nǹkan tó di pé
kò ṣeé kọlù mọ́ lọ́jà báyìí. Ó wá ní àwọn ọ̀jọ̀gbọ́n yìí èyí tó dárúkọ tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ní òṣèlú, ó ní Tinubu tún rọ́ wọn sẹ́gbẹ̀ẹ́. Ó ní kí ló wá dé o tí wọn ò ṣe lè fọwọ́sowọ́pọ̀ kí wọ́n darapọ̀ nínú òṣèlú kan kí wọ́n sì lé Tinubu dànù tó ń ti àwọn ètò ìṣèjọba rẹ̀ kí ìjọba tuntun tí yóò mú ìdẹ̀rùn bá orílẹ̀-èdè Nàìjíríà kó gba àga àléfà lọ́dún 2027. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Alhaji Atiku Abubakar òun mà ń ló ti pariwo síta pẹ̀lú omi lójú àti ẹkún eléyìí tí bàbá òun sùn lórí ètò ààbò tó ti mẹ́hẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Atiku Abubakar èyí tó kọ ìwé jàrànjàràn epistelu kan èyí tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ Twitter tẹ́lẹ̀ rí tí wọ́n ń pè ní X lọ́wọ́ báyìí, èyí tó sọ síbẹ̀ lórí bí àwọn ajínigbé agbébọn rẹ̀ bí wọ́n ṣe ń ṣe ọṣẹ́ ò ní orílẹ̀-èdè Nàìjíríà kò ṣàmẹ́nubà díẹ̀ lára àwọn iṣẹ́ ibi tí àwọn agbébọn rẹ̀ ajínigbé ọ̀hún tí wọ́n ṣe. Ó ní ká wò ó ní lára àwọn èèyàn tí wọ́n jí gbé láti rí ọ̀kan nínú àwọn òǹkọ ìròyìn, bákan náà láti rí olóṣèlú tó lámìlaka, àtútù rí èèyàn kan èyí tó jẹ́ ọ̀kan nínú àwọn ẹbí rẹ̀ tó fi mọ́ àwọn ènìyàn ńlá jàǹkànjàǹkàn èyí tí àwọn ajínigbé agbébọn rẹ̀ ọ̀hún tí wọ́n jí gbé lẹ́nu kòpẹ́kòpẹ́ yìí. Atiku Abubakar ní bí naninani bá nani lójú gbanigbani ṣùgbọ́n tí gbanigbani kọ̀ láti gbani sílẹ̀ kúrò lọ́wọ́ naninani. Ó ní kò sí àwáwí kankan mọ́ o wípé àti naninani àti gbanigbani àwọn méjèèjì ni wọ́n jọ so pàǹpápọ̀ láti fìyà jẹni o. Ó ní pẹ̀lú bí nǹkan ti ń lọ yìí òun lérò wípé ó yẹ kí ààrẹ Tinubu àti àwọn tí wọ́n jọ wà nínú ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lábala ètò ààbò kí wọ́n tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá láti lè paná agbẹ́bọrẹ́ àwọn ajínigbé kúrò lórílẹ̀-èdè Nàìjíríà kí àlàáfíà lè jọba ní orílẹ̀-èdè yìí. Lákòótán nínú ọ̀rọ̀ Àtíkù èyí tó fi léde lórí ìkànnì X rẹ̀ lánàá ti ṣe ọjọ́ Sunday àìkú ọjọ́ 7 nínú oṣù keje ọdún 2024, òun ló ti sọ wípé ìbànújẹ́ ọkàn ló jẹ́ fóun tó ń ti ọgbẹ́ ọkàn lórí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n jí gbé. Ó ní kódà akọ̀ròyìn èyí tí wọ́n jí gbé yìí ó ní kò sí ìyàlẹ́nu wípé ó ṣeé ṣe ò kí ìjínigbé rẹ̀ kó wá láti ọwọ́ àwọn tí wọ́n ń darí ìjọba ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí, nítorí pé oníròyìn ọ̀hún jẹ́ ẹni tí ọpọlọ rẹ̀ jáfáfá tó sì máa ń kọ ohun tó dáa nípa nǹkan tó bá ń lọ bó bá ti rí ló sì ń sọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà. Oògùn aṣaralóore tí wọ́n fi ewé àti egbò pòpọ̀ X2 herbal mixture tá a bá lọ tí a bá wá padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ kú kalẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 herbal bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 herbal bitters. Ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn. Ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí ilé-iṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà.
mo lérò wípé ẹ ti rí àwọn ìpolówó ọjà ọ̀hún àti àyè tẹ́ ti rí oògùn S2 herbal mixture tẹ́ ti rí rà. Ó dára fún ọkùnrin àtobìnrin nítorí wípé ewé àti egbò pọ́nbélé ìní wọ́n fi pò pọ̀. Ìròyìn fẹlifẹli ń tẹ̀síwájú. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ló ti tẹ afurasí oníṣẹ́ ibi agbénipa fi ṣètùtù ọlà kan nílùú Ìlọrin lásìkò tó fẹ́ dùnbù ọmọdún 10 kan tí ṣe ọmọkùnrin èyí tó ń kiri ata kó tó di wípé àṣírí rẹ̀ tú kí wọ́n tó fi ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n tó fi gbé o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá tí ṣe ọjọ́ àìkú Sunday ni wọ́n sọ di mímọ̀ láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde ọ̀gbẹ́ni Eyín Èjìrẹ́ Adéyẹmí Tóhùn tó fi ọ̀rọ̀ ọ̀hún léde wípé arákùnrin oníṣẹ́ ibi ọ̀hún agbénipa ṣètùtù ọlà tí ṣe ẹni ọdún 56 èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adéníyì Isiaka òun mà ń lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó ní ọjọ́ kejì tí ṣe ọjọ́ ìṣẹ́gun nínú oṣù keje ọdún èyí tí a wà nù rẹ̀ yìí lásìkò tó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ọgbọ́n ẹ̀wẹ̀ ọgbọ́n ibi tó fi tan ọmọdékùnrin ọmọdún 10 kan èyí tó ń kiri ata lérògbà wípé ó fẹ́ ra ata lọ́wọ́ ọmọdékùnrin ọ̀hún tó sì mú wọnú ilé níbi tó ti ń ṣe kùrùkẹrẹ láti dá ọmọ ọ̀hún dùbúlẹ̀ kó fi ọ̀bẹ sí lọ́rùn láti dúnbú rẹ̀ bí ẹran. Òun ní ariwo ló gbalé kan táwọn aláàánú ènìyàn tí wọ́n sì dóòlà ọmọ ọ̀hún kúrò lọ́wọ́ bàbá oníṣẹ́ ibi Isiaka ọ̀hún. Báyìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ òun ti sọ di mímọ̀ wípé ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá láti béèrè àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi náà. Lẹ́yìn tí ìwádìí tó bá parí o ni wọn yóò taari wọn lọ sí ilé ẹjọ́. Nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Divine Ikúbọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Rema ohun mà ń ló ti sọ̀rọ̀ kan bóde wípé ó jẹ́ ọ̀rọ̀ eléyìí tó kù díẹ̀ káàtó láti gbọ́ sí etí wípé Burna Boy, Davido àti Wizkid àwọn ni Big Three èyí tí a mọ̀ sí àgbà ọ̀jẹ̀ olórin tàkasùfé tó lówó tó sì làmìlaka lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ sí ìgboro ẹnu àti sí ìgboro etí ni. Ó ní níbo ni wọ́n fi òun sí o. Ó ní bí wọ́n bá ń ka àwọn olórin tàkasùfé èyí tó làmìlaka báyìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí wọ́n bá ti mú Burna Boy tí wọ́n mú Davido, Wizkid ó lóhun ní ẹnì kẹrin o. Ó wá rọ àwọn ènìyàn tí wọ́n ń gbépò yẹnu káàkiri wípé àwọn àgbà mẹ́ta ló mọ ọkàn ẹ̀ta lóríta mẹ́ta. Ó ló ti di àgbà mẹ́rin èyí tí wọ́n ní ìta mẹ́rin báyìí òun náà gangan láti ń ta gbangba o. Ó ní àwọn mẹ́rin ní kí wọ́n máa kà lára àwọn olórin tàkasùfé àsìkò yìí èyí tí Ọlọ́run gbà fún o. Ó ní wọ́n ṣe mẹ́ta mọ́ wọ́n ti di mẹ́rin níbi tí Rema náà ti ní òun náà ti pẹ̀lú wọn o nítorí wípé lára àwọn tí wọ́n fi owó ṣe lórí ilẹ̀ alààyè pẹ̀lú iṣẹ́ orin lòun ti fi owó ṣe òun sì ti gbàmì ẹ̀yẹ bẹ́ẹ̀ sì ni lòun ti rìn lọ sí àwọn ilẹ̀ òkèrè eléyìí tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Rema ní bí wọ́n bá ti ń ka àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí kí wọ́n máa ka orúkọ òun mọ́ wọn nítorí pé wọ́n ti di mẹ́rin tó pè ní Big Four báyìí gẹ́gẹ́ bí Rema bó ti fi ọ̀rọ̀ náà léde. Lákòótán nínú ìròyìn wa gbajúgbajà àgbà ọ̀jẹ̀ nínú àwọn tí wọ́n ń kọrin fújì lórílẹ̀-èdè Nàìjíríà Alhaji Wasiu Ayinde Marshal K1 The Ultimate man ló ti sọ wípé òun ò gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ mọ́ báyìí láàrin Dami Crane àti Davido lórí ìjà fàákàjà kan èyí tó ti ń lé bí ọdún kan tó ti ń ṣẹlẹ̀ láàrin Dami Crane àti Davido báyìí lórí ọ̀rọ̀ owó kan èyí tí wọ́n ló dájà sílẹ̀ láàrin àwọn méjèèjì. K1 The Ultimate tó sọ ọ̀rọ̀ náà ní orílẹ̀-èdè Amẹ́ríkà níbi òde eré kan ló ti ní àwọn ọ̀dọ́ la ń gbá wọn yìí ògo wọn sì tàn dáadáa bẹ́ẹ̀ sì ni wọ́n sì ní ọjọ́ ọ̀la èyí tó dára o. Ó ní ọ̀rẹ́ ló yẹ kí wọ́n máa bára wọn ṣe yàtọ̀ sí ìjà. Alhaji Wasiu Ayinde Marshal K1 The Ultimate wá ní àṣẹ lọ́ba pa ọba kì í dábàá àti wípé wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Ó lóun pa láṣẹ fún Dami Crane àti Davido
láti parí aáwọ̀ tó ń bẹ láàrin ara wọn kí wọ́n sì dì mọ́ra wọn kí wọ́n máa bára wọn ṣọ̀rẹ́ bí wọ́n ti ń ṣe bọ̀ tẹ́lẹ̀ kí wọ́n má fi àyè sílẹ̀ fún ògiri láti la ẹnu débi tí aláǹgbá yóò rí àyè láti wọbẹ̀. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ilé-iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́ ajé títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tún ròyìn míì mo gbà á ládùúrà wípé ire ayọ̀ Ọlọ́run kò ní fi wálẹ̀ o ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.